mo tún kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kí ẹ ti láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àròlé Bàbá 1010 TV2 ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún ṣe bẹ́ẹ̀ tó gbà wo bọ̀ tó tún máa wọ ọ̀hún délé tá a fi ń jẹun èyí tó já sí wípé ìkànnì Àròlé yìí náà láti mú ròyìn wá lájà ò balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ẹ̀kẹ́ sálára ẹ̀kẹ́ sájèrò ẹ̀kẹ́ sí ọwọ́ àràǹgún àga wípé ìkànnì náà tó ti mú ròyìn náà wá báyìí o ẹ̀kẹ́ má bàa máa káàdì rẹ̀ létà orúkọ níròyìn yín ọ̀nà ni àyànfẹ́ Elédùmarè ṣáájú ẹja pé ẹ̀kẹ́ lu kókó ti ń bẹ níròyìn náà fún ti àsìkò yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sún gbígbé ètò ìṣúná rẹ̀ tọdún 2025 lọ síwájú àwọn aṣòfin àgbà l'Àbújá síwájú. Àjọ àgbáyé Amnesty International ti ń béèrè fún ìdájọ́ lórí ọmọ ọdún 17 èyí tí wọ́n lù pa sí àkàtà àwọn agbófinró ní ìpínlẹ̀ Adamawa lórí ẹ̀sùn wípé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a mọ̀ sí iPhone 7. arákùnrin tó ń jí wáyà ara transformer ká nílùú Àbújá ṣúná lásìkò tó ń jí wáyà náà gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ẹ̀mí ènìyàn 3 ló ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó lọ nígbà tí àwọn 5 míì tí wọ́n fi ara pa yàmàyàmà. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti ṣe bẹ́ẹ̀ sún gbígbé ètò ìṣúná tọdún 2025 lọ síwájú àwọn aṣojú ṣòfin àgbà ní Àbújá ló ti sún ọjọ́ náà síwájú sí i. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti jáde tẹ́lẹ̀ rí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní àlàkalẹ̀ tó wà fún pé yóò gbé ètò ìṣúná tọdún 2025 èyí tá a mọ̀ sí bọ́jẹ̀tì ẹ̀ lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tó wà ní olúlulẹ̀ yìí ní Àbújá lọ́la òde yìí tí ń ṣe ọjọ́ 17 inú oṣù kejìlá ọdún tá a wà yìí. Ṣùgbọ́n níṣe ni ìròyìn náà ti jáde báyìí wípé níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe bẹ́ẹ̀ tún èrò rẹ̀ pa tó sì ti sún ọjọ́ gbígbé ètò ìṣúná náà lọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àgbà l'Àbújá sí ọjọ́ 18 inú oṣù tá a wà yìí èyí tí ń ṣe ọjọ́ kẹta sí àsìkò tá a wà yìí gẹ́gẹ́ bí àlàkalẹ̀ náà nínú àlàyé tí wọ́n ṣe ẹni tó jẹ́ Senate President nílé ìgbìmọ̀ aṣojúṣòfin àgbà l'Àbújá Godwin Akpabio òun ló ti kọ́kọ́ sọ ṣáájú tẹ́lẹ̀ wípé ààrẹ yóò gbé àbá ètò ìṣúná náà tọdún 2025 wá sí iwájú ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ nínú ètí àwọn aṣojúṣòfin ní Àbújá náà tí wọn yóò ti wà ní ìkàlẹ̀ nínú ètí àwọn aṣòfin àgbà ó ti darapọ̀ mọ́ wọn tí wọ́n jọ bu ojú tí wọ́n fi wo ọ̀rọ̀ àbá ètò ìṣúná tọdún 2025 ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí owó rẹ̀ jẹ́ 47.9 trillion èyí tí wọ́n ní yóò máa gbéyẹ̀wò ṣùgbọ́n tó ti di ohun tán sún síwájú báyìí di ọjọ́ 18 inú oṣù tá a wà nínú rẹ̀ yìí. Àjọ àgbáyé Amnesty International yìí tí wọ́n rọ̀gbọ̀kúlé ìjọba ó ní wọ́n ti ń béèrè fún ìdájọ́ lórí ọmọ ọdún 17 èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lù pa sí àtìmọ́lé àwọn agbófinró lórí ẹ̀sùn pé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iPhone 7 ní ìpínlẹ̀ Adamawa. Ọmọ ilé ẹ̀kọ́ girama tí ó jẹ́ olórí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama náà èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abdullahi Tukur Abba ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ lù pa sí àtìmọ́lé àwọn agbófinró báyìí gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe látẹnu ẹni tó jẹ́ bàbá ọmọ náà tó di olóògbé èyún Tukur Abba ó sọ di mímọ̀ wípé ní ọjọ́ 5 inú oṣù kẹjọ òní ọdún 2023 òní wọ́n ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé ọmọ bíbí rẹ̀ ọ̀hún nínú tí wọ́n fi ẹ̀sùn kan wípé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí a mọ̀ sí iPhone 7 ní èyí tó jẹ́ ti ẹni tá a lè pè ní ìyàwó Executive Director of Adamawa State Scholarship Board Shuaibu Wambai Zumo ó ní wọ́n ní ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ arábìnrin ọ̀hún nígbà tí wọ́n ṣe ní àlàyé tó tẹ̀síwájú ó ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Operation Farauta ní Yola tí ń ṣe olúlu ìpínlẹ̀ Adamawa ó ní wọ́n á fi pápẹ́ òfin gbé ọmọ òun ní àkàtà rẹ̀ tí wọ́n sì sọ dímọ̀ pé ọmọ náà ó lọ́wọ́ nínú ọ̀rọ̀ ọ̀hún
ó ní àwọn kan fẹ́ lọ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní àgọ́ wa ni ó ní bí ọmọ náà ṣe débẹ̀ níṣe ni ó pè ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì ń sunkún sí òun lọ́rùn pé òun ti fẹ́ kú o wọ́n ti fẹ́ lu òun pa ó ní sí ìyàlẹ́nu wọ́n tún dá ọmọ náà padà wá sí ilé nínú ètí ó ti sọ di mọ̀ pé òun parọ́ fún yín kẹ́ má bàa pa òun sí àtìmọ́lé yín wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ń bẹ ní àkàtà òun ṣùgbọ́n òun kò mọ nǹkan kan nípa rẹ̀ kẹ́ má bàa lu òun pa ló jẹ́ kó òun parọ́ mọ́ yín ó ní láti gbà náà ti gbé ọmọ náà lọ tí wọ́n sì gbé lọ sí ilé ẹjọ́ nínú ètí wọ́n fi lílù tẹ ọmọ náà lọ́rùn tó fi ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí níṣe ni iléeṣẹ́ ọ̀hún èyí tí wọ́n kò rọgbọ̀kú lé ìjọba tó sì jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Amnesty International náà ti wá sọ bẹ́ẹ̀ di mímọ̀ wípé àwọn béèrè fún ìdájọ́ òdodo lórí ikú ọmọdékùnrin ọ̀hún èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lù pa lórí ẹ̀sùn pé ó jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n sì rí òkodoro ọ̀rọ̀ náà ìgbà tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa Sulaiman Nguroje tí yóò fi ohùn léde ó ní àwọn tí ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà tí wọ́n sì ti ń gbìyànjú láti wá iṣu dé ìsàlẹ̀ kòkò bí ọ̀rọ̀ ọ̀hún gan bí ó ṣe jẹ́ tó sì sọ bí mọ̀ pé láìpẹ́ yìí àwọn yóò fi ojú àwọn ènìyàn náà dé tó bá jẹ́ wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn náà. arákùnrin èyí tó ti yan iṣẹ́ jíjí wáyà ara transformer ká nílùú Àbújá tó ti yàn láàyò wọn ló ṣe bẹ́ẹ̀ tó gbiná jẹ lásìkò tó ń jí wáyà náà gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mukhtar Rabiu ó ní ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá Josephine Adé ló ti fi ìròyìn rẹ̀ léde nínú ètò ti sọ di mímọ̀ wípé ní ọjọ́ 28 nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ sí Mukhtar Rabiu pẹ̀lú bó ṣe jẹ́ pé ohun tó fi ọwọ́ ara rẹ̀ fà òun náà ni ó jalè lórí ó sọ dímọ̀ pé Mukhtar Rabiu ó ní wọ́n yọ̀ǹda rẹ̀ lẹ́yìn bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn èyí tí ọwọ́ pálábá rẹ̀ tó ti kọ́kọ́ ṣẹ́gi ní olúlulẹ̀ yìí ní Àbújá lórí pé ó ń jí àwọn wáyà ara transformer tó lọ ń jí ìta nínú ìtàn ti gbé lọ sí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ sì dájọ́ wípé kí wọ́n mú lọ sí àárín gbogbo àwọn èèyàn kí wọ́n sì máa lù ní ẹgbà èyí tí ó máa jẹ́ ẹ̀kọ́ fún un lórí ìdígunjalè tí wọ́n fi kàn ọ̀hún wọn ní lẹ́yìn tí ó gba ìdájọ́ yìí tán bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn rẹ̀ èyí wáyé ní ọjọ́ 21 nínú oṣù kọkànlá ṣùgbọ́n nígbà tí ó fi di ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kọkànlá yìí ní agbègbè tí wọ́n pè ní Christ the King ní Gwagwalada tí ń ṣe olúlulẹ̀ yìí Àbújá ó ní ó tó ti ṣe bẹ́ẹ̀ tó ti lọ rèé jí àwọn wáyà náà níbi tó ti jí wáyà ọ̀hún ó ní náà mọ̀nàmọ́ná ti ṣe bẹ́ẹ̀ tó ti tàn mọ́ lọ́wọ́ tó sì sọ di mímọ̀ tí Josephine Adé tó sì sọ di mímọ̀ wípé ọjọ́ gbogbo náà ní tolè ọjọ́ kan ní tolóhun ẹ̀san òun ló dé bá Mukhtar Rabiu torí pé wọ́n ti ṣèkìlọ̀ fún tẹ́lẹ̀ ṣùgbọ́n tí kò gbọ́ kó tó wá di wípé Elédùmarè ó fi ìdájọ́ sí ọwọ́ ara rẹ̀ tó sì fi ìdájọ́ rẹ̀ mú bí iná ṣe tàn mọ́ Mukhtar Rabiu lọ́wọ́ yìí ní ṣe ní nánà ló gbé gírì tí gbogbo ara rẹ̀ tó sì gbọ̀gbẹ́ púpọ̀ tani ó wà ní ilé ìwòsàn báyìí o lẹ́ni tí ó wà lẹ́sẹ̀ kan ayé àti ẹsẹ̀ kan ọ̀run lẹ́yìn tí ó fara gbiná náà tán. ẹ̀mí ènìyàn 3 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Èkó nígbà táwọn 5 míì tí wọ́n wà ní ilé ìwòsàn báyìí. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ lánàá òde yìí ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní agbègbè tán pè ní PZ Junction Odònguyan ní Ìkòròdú tí ń ṣe ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ọkọ̀ tirẹ́là ńlá èyí tí wọ́n ní gíga rẹ̀ òyìn tó ìwọ̀n bàtà 20 nínú níyìí tí a lè pè ní 20 feet tí wọ́n sọ di mọ̀ wípé ẹni tó ń wa ọkọ̀ tirẹ́là náà ó ṣe bẹ́ẹ̀ sọ ìjánu rẹ̀ nù tó sì lọ rèé kọlu ọkọ̀ míì nínú èyí tí àwọn ènìyàn táwọn wà nínú ọkọ̀ ọ̀hún ní wàràǹsẹ̀sà tó kọlu àwọn ènìyàn yìí ó ní 7 nínú wọn ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí àwọn 5 tí wọ́n fi ara gbọgbẹ́ téèyàn kan sì há sí abẹ́ ọkọ̀ náà tó di àwátì tí wọ́n ti mọ ibi tó wà lásìkò tá a fi ń kó ìròyìn jọ nínú àlàyé tẹ́ni tó jẹ́ alukoro àjọ LASTMA ìtìrí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó Nosa Okunbo tó ṣe fún àwọn oníròyìn ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní nǹkan bí dédé aago 2:05 lánàá òde yìí tó ní wọ́n gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn 3 èyí tí wọ́n jẹ́ Ọlọ́run nípè ṣùgbọ́n tí ẹ̀pa kò ṣe bẹ́ẹ̀ tí kò bòrò mọ́ tó sì gbé wọn
lọ sí ilé ìgbókùpamọ́sí nínú èyí tí àwọn 5 ti fi ara pa tí wọ́n sì sọ dímọ̀ pé èèyàn kan di àwátì títí di àsìkò tá a fi ń kó ìròyìn jọ tí wọn kò tí ì mọ ibi tí ó ra mọ́ nínú ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó fi ara jọ èyí òní tó tún ṣẹlẹ̀ ní orí afárá Third Mainland Bridge mọ́júmọ́ òní nínú èyí tí ènìyàn kan tó ti pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí àwọn 5 míì tí wọ́n di èrò ilé ìwòsàn. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní orí afárá Third Mainland Bridge ó ní àwọn àjọ LASTMA wọ́n ṣe àfihàn fọ́nrán rẹ̀ nínú ètí ọkọ̀ tirẹ́là àti ọkọ̀ míì tí wọ́n ti sọ orí kóra wọn tó sì mú ẹ̀mí ènìyàn kan tó mú lọ sí àjò àrèmábọ̀ báyìí. Ìròyìn wa kò ní jù báyìí lọ láṣẹ lọ́wọ́ Elédùmarè àtẹ̀mí àtẹ̀yìn bí ọdún yìí ṣe ń parí lọ aburú kò ní ṣe ẹ̀mí wa lágbára lọ́wọ́ Elédùmarè ẹni tó ṣe àkójọpọ̀ ìròyìn náà ó ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún ní ìròyìn míì ẹjá pẹ̀kẹ́lu kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí ṣáájú ká tó máa lọ. Asọdímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sún gbígbé àbá ètò ìṣúná ọdún 2025 lọ sí iwájú àwọn aṣòfin àgbà l'Àbújá sí iwájú. Àní àjọ àgbáyé tán jẹ́ Amnesty International ti ń béèrè fún ìdájọ́ lórí ọmọ ọdún 17 ètí wọ́n lù pa sí àkàtà àwọn agbófinró lórí ẹ̀sùn pé ó jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Arákùnrin tó yan iṣẹ́ jíjí wáyà ara transformer ká nílùú Àbújá ló ṣe bẹ́ẹ̀ tó ṣúná jẹ lásìkò tó ń jí wáyà náà gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Nígbẹ̀yìn amúwá fún wa pé ẹ̀mí ènìyàn 3 ló ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Èkó tó ti bá a lọ báyìí. Títí dìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì ẹ má gbàgbé tẹ́ báyìí tí subscribe sórí ìkànnì ẹ bá subscribe síbẹ̀ tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ bá fi sí notification Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ọdún yìí parí lọ ẹ̀mí yín ẹ̀mí tèmi náà kò ní bá ọdún náà lọ àkó àtàárọ̀ lẹ́ẹ̀kan sí i.